ọjọ́ àánú lónìí gbogbo apáta làwọn aráàlú gbà àmì ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Wednesday ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹwàá ọdún 2023 Fúnmi Adénúgà ní oníròyìn síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ní bàbá òun ti ṣe ìfilọ́lẹ̀ owó tùlùtùlù kan eléyìí tí wọ́n fẹ́ tari síta fún mílíọ̀nù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ àǹfààní owó ọ̀hún lójúnà láti lè mú ìdẹ̀rùn bá gbogbo àwọn ọmọlẹ̀ yìí èyí tí orí ń ta látàrí ẹ̀kún owó orí epo èyí tí wọ́n yọ tó sì fà á kí ọ̀kan kó wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi ṣe ìfilọ́lẹ̀ ètò ọ̀hún èyí tí wọ́n ní ó kéré tán mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ní ilé orílẹ̀-èdè Nàìjíríà ni yóò jẹ àǹfààní owó ọ̀hún èyí tó jẹ́ wípé lóṣooṣù làwọn ènìyàn tó tó bíi mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n máa gba ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà 25,000 naira lóṣooṣù léyìí láti lè mú ìdẹ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Owó ọ̀hún tí wọ́n ní nígbà tí wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀ yóò ná wọn tó tírílíọ̀nù kan ó lé wíníwíní náírà èyí tí wọ́n yóò lò fún ètò ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde látọwọ́ ẹni tó jẹ́ alákòóso fún ètò àti ìgbé ayé ọmọ ènìyàn tó ń ti eléyìí tó wà ní ìṣàkóso bẹ́ẹ̀ àti ilé òṣìwọ̀gbẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀mọ̀wé Bẹ́tà Ẹ̀dò eléyìí tó gbé ọ̀rọ̀ náà jáde ó ní ó kéré tán mílíọ̀nù mọ́kànléní ọgọ́ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ilé eléyìí tó tó mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ni yóò jẹ àǹfààní owó ọ̀hún èyí tí ìjọba àpapọ̀ lẹ̀ yìí tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí Nigerian Labour Congress àti igun ìkejì wọn Trade Union Congress TUC àwọn ni wọ́n ti fún àwọn gómìnà ìpínlẹ̀ ní gbèdéke ọ̀sẹ̀ méjì báyìí láti tètè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìlànà àti ètò èyí tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ èyí tí wọ́n fi ọwọ́ sí nínú ọjọ́ kìíní oṣù kìíní nínú oṣù tá a wà yìí wípé wọn yóò máa san ẹgbẹ̀rún márùndínlógójì náírà 35,000 naira fún àwọn òṣìṣẹ́ ọba tó jẹ́ ti ìjọba àpapọ̀. Ní báyìí wọ́n ti ránṣẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn gómìnà gbogbo jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà kí àwọn náà kí wọ́n tètè gbé ìgbésẹ̀ báyìí kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti lè san ẹgbẹ̀rún márùndínlógójì náírà fún àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ láwọn ìpínlẹ̀ wọn gbogbo. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní àwọn yóò fi idán àti ìyanṣẹ́lódì wọn àwọn tó jẹ́ gómìnà láwọn ìpínlẹ̀ tó kọ̀ jálẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀. Tí ẹ bá sì gbàgbé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC àti TUC ni wọ́n fọwọ́ sí ìwé àdéhùn ìbáraẹniyé kan eléyìí tí ìjọba àpapọ̀ àtàwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n jọ buwọ́lù lórí ìdúkokò yìí pé wọ́n yanṣẹ́lódì nígbà náà lọ́hùn-ún ṣùgbọ́n tó sì jẹ́ wípé iṣẹ́ ọ̀hún wọ́n fagilé tí wọ́n sì ti sọ wípé àwọn yóò máa tẹ̀síwájú pẹ̀lú gbèdéke ọjọ́ èyí tí wọ́n fún ìjọba àpapọ̀. Ní báyìí wọ́n ti wá sọ fún gbogbo àwọn tó jẹ́ gómìnà gbogbo láwọn ìpínlẹ̀ wọn wípé kí àwọn náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ lójúnà láti lè san owó ọ̀hún tí ìjọba àpapọ̀ ṣe ìlérí rẹ̀ fún àwọn òṣìṣẹ́ ọba àpapọ̀ kí àwọn òṣìṣẹ́ ti ìjọba ìpínlẹ̀ náà kí àwọn náà kí wọ́n lè gba dìde owó ọ̀hún èyí tí ìjọba àpapọ̀ tó ń san fún àwọn òṣìṣẹ́ wọn. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ afurasí arákùnrin kan
ẹni ogójì ọdún ò Lékan Sunday eléyìí tí wọ́n ní ó fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run obìnrin kan nínú ilé ìjọsìn rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn sọ di mímọ̀ wípé ọ̀gbẹ́ni Sunday ó hùwà iṣẹ́ ibi ọ̀hún lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n eléyìí tó na pápá bora kó tó di wípé ọwọ́ àwọn agbófinró ó rọ́wọ́ tó lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, àfúrásì Lékan Sunday náà èyí tí wọ́n ní ó lọ sórí òkè kan èyí tí wọ́n pè ní orí òkè àánú gbóhùnmi èyí tó wà ní Ìlógbò Adúò ní agbègbè Kéìta ní ìlú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn lásìkò eléyìí tí ọ̀kan tó jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run obìnrin tó ń bẹ ní orí òkè náà tó sì lọ́bẹ̀ láti dúnkòokò pẹ̀lú ọ̀bẹ àti àwọn ohun ìjà olóró wípé bí ìránṣẹ́ Ọlọ́run obìnrin ọ̀hún bá kọ̀ jálẹ̀ láti gbé ara rẹ̀ sílẹ̀ kóun bá ní àjọṣepọ̀ òun yóò fi ọ̀bẹ gún òun yóò sì pa gbogbo akitiyan ìránṣẹ́bìnrin ọ̀hún tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run náà eléyìí tó gba òfin ìrànlọ́wọ́ òun ló já sí pàbó nítorí wípé kò sí ẹnikẹ́ni ní àyíká orí òkè náà èyí tí ọ̀gbẹ́ni Sunday tó lo àǹfààní náà láti bá ìránṣẹ́ Ọlọ́run obìnrin ọ̀hún ṣe yùnkẹ́yùnkẹ́ kó tó di wípé ó na pápá bora èyí tí ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó sì ti rọ́wọ́ tó ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí. Ní báyìí ọ̀gbẹ́ni Lékan Sunday òun ló ti wà lákọlò ọlọ́pàá láti wá ṣàlàyé irú ẹ̀mí èṣù èyí tó gbé wọ̀ kí wọ́n lè ṣe ìdájọ́ àtòun àti ẹ̀mí èṣù kí wọ́n lè ṣe ìdájọ́ fún wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àwọn ni wọ́n ti rọ́wọ́ tó arákùnrin kan èyí tó jẹ́ wípé àgbẹ̀dẹ ni ṣùgbọ́n ìbọn oríṣiríṣi òun mà ní rọ̀ fún àwọn jàǹdùkú oníṣẹ́ ibi ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì fi kíní ọ̀hún ìbọn náà tí wọ́n fi ń ṣiṣẹ́ ibi gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó SP Benjamin Ndeyin tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde fún àwọn akọ̀ròyìn lánàá ti ṣe ọjọ́ Ìṣẹ́gun ṣe lálàyé wípé ọwọ́ àwọn agbófinró ó tẹ àwọn ọ̀gbẹ́ni náà ní ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ní ìlú kan èyí tí wọ́n pè ní Ìdí-Ata ní Ìbẹ̀jú Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àwọn afurasí ọ̀hún Musiliu Gbénga ẹni ọdún 21 àti Owólabí Azeez ẹni ọdún 22 ìmà ló jẹ́ wípé àgbẹ̀dẹ ni wọ́n ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti rọ ọkọ́ òun àdá fún àwọn àgbẹ̀ tó jẹ́ wípé ìbọn ìléwọ́ àti oríṣiríṣi àwọn ìbọn òun ni wọ́n rọ tí àwọn jàǹdùkú tí wọ́n sì ń wá síbẹ̀ láti wá máa rà lọ́wọ́ wọn tí wọ́n ti fi ṣiṣẹ́ ibi. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tẹ̀síwájú wọ́n ní látàrí àwọn ìròyìn èyí tó fìdí múlẹ̀ èyí tí wọ́n tarí rẹ̀ sí àwọn ọlọ́pàá tí wọ́n sì ṣe ìwádìí kó tó di wípé wọ́n ya bo bùbá ibi tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n ti ń rọ oríṣiríṣi ìbọn kí wọ́n tó fi ọwọ́ òfin mú àwọn ènìyàn náà. Ní báyìí ìwádìí ṣì ń tẹ̀síwájú kó tó di pé wọ́n tarí wọn lọ sí ilé ẹjọ́. Lábala ìròyìn amúlòdùn gbajúgbajà akọrin takasùfé obìnrin tí ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Tiwa Savage òun mà ló ti fagilé àwọn eré èyí tó ń bẹ níwájú rẹ̀ lọ́wọ́ báyìí tó sì ti sún wọn síwájú látàrí ipò àìlera eléyìí tí ara rẹ̀ wà lọ́wọ́ báyìí. Tiwa Savage eléyìí tó sọ di mímọ̀ wípé láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn lòun pẹ̀lú àìsàn kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ ìjàkadì èyí tó fà á tí dókítà tó jẹ́ oníṣègùn ìbò tí ń tọ́jú rẹ̀ tó sọ fún un wípé lọ́wọ́ báyìí ohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú pé à ń lọ òde eré kó jìnnà sí kó sì fagilé kó tọ́jú ara rẹ̀ nítorí wípé ìlera òun lògùn ọrọ̀. Pàápàá jù Tiwa Savage èyí tó fẹ́ ṣeré ńlá kan tó jẹ́ fún ìgbà àkọ́kọ́ tóun náà yóò ṣe irú eré ọ̀hún eyín ní O2 Arena ní orílẹ̀-èdè London lọ́hùn-ún àti ọ̀pọ̀lọpọ̀ àwọn eré èyí tó ti gbà ń ló ti fagilé tó sì tọrọ àforíjì
lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ wípé nítorí àìlera ara òun ló fà á tí òun fi fagilé ò torí pé ìlera òun lògùn ọrọ̀. Ó ní gẹ́rẹ́ tí ara òun bá ti yá òun yóò tún máa tẹ̀síwájú nínú iṣẹ́ èyí tí orí tó fi rán òun o. Ọ̀rọ̀ òun ní Tiwa Savage ló fi léde lórí ìkànnì ayélujára rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀. Ẹ̀wẹ̀, lórí ọ̀rọ̀ ọmọ agbábọ́ọ̀lù Calvin Phillips tó jẹ́ ọmọ orílẹ̀-èdè England yìí, ní báyìí ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich àwọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́wọ́ tí wọ́n ti fẹ́ máa dúnàádúrà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City lórí ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún Phillips wípé ó ṣeé ṣe kí wọ́n gbé ọmọ agbábọ́ọ̀lù náà kúrò nínú ikọ̀ Manchester City gẹ́gẹ́ bí Bayern Munich báwọn náà bí wọ́n ṣe ní ìfẹ́ sí ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún. Ẹ̀wẹ̀, ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United àwọn náà kò gbẹ́yìn wípé ní ìgbà tí wọ́n bá ṣe wíńdò àti ilẹ̀kùn ọjà pàṣípààrọ̀ ti ọdún 2024 sílẹ̀ nínú oṣù kínní ọdún tó ń bọ̀ yìí, ó ṣeé ṣe kí àwọn ó gbé ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún kúrò nínú ikọ̀ Manchester City kó máa bọ̀ ní Manchester United gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ sí ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún. Ẹ jẹ́ kí n tún mú ròyìn eléyìí wá lábala eré ìdárayá. Bákan náà, ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan àwọn náà ti ní àwọn ní ìfẹ́ sí ọmọ agbábọ́ọ̀lù ikọ̀ Manchester United eléyìí tó ń di ọwọ́ ẹ̀yìn mú fún wọn, Harry Maguire yìí ní AC Milan láti orílẹ̀-èdè Ìtàló lọ́hùn-ún ni wọ́n ti nawọ́ ìfẹ́ sí wí kó ṣeé ṣe kí àwọn gbé kúrò ní Manchester United èyí Maguire kó máa bọ̀ ní AC Milan. Bákan náà, ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ọmọ agbábọ́ọ̀lù fún ọwọ́ iwájú ikọ̀ Manchester City yìí èyí Julian Alvarez tí í ṣe ọmọ ọdún 23 ní ikọ̀ Barcelona làwọn náà ti fi ìfẹ́ hàn wípé ó ṣeé ṣe kí àwọn gbé Alvarez báyìí nínú ọjà pàṣípààrọ̀. Tó kò ní jù báyìí lọ nínú ìròyìn wa Feli-feli tòní. Títí dojúmọ́ ọ̀la jẹ́ tó máa láǹfààní láti bá ọ̀tún ròyìn mí ìpàdé. Gbogbo àdúrà wípé ilé òní ilé wa ọ̀nà òní náà wá fún mi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ ńlá òfin pàdé. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.